the way. Ìmọ́lẹ̀ for second time. Ìmọ́lẹ̀ for second time. Ẹ dìbò fún mọ́lẹ̀. Ìmọ́lẹ̀ dé òkùnkùn ẹ̀rùn Àríkẹ́ paradà. Paradà kọ́kọ́ sì dà kọ́kọ́ sì lọ. Tẹ́bá ti gbà lọ́wọ́ ara yín, kò sí nǹkan tó kàn mí kan yẹn. Ilé ẹjọ́ ń ṣòṣèlú. Òṣèlú yín ńlá yín. Adeleke ní jọ, Adeleke ní jàre. Ńlá yín ẹ̀wọ̀n Àríkẹ́ lọ ṣe mẹ́dọ̀. Ẹ̀wọ̀n Àríkẹ́ lọ sọ́wọ́ agbẹ́jẹ́mọ́wọ́. Ẹ̀wọ̀n Àríkẹ́ lọ sọ́wọ́ agbẹ́jẹ́mọ́wọ́. Wọ́n yẹ ṣe bí olórí burúkú. Ó wá mú àwọn ìyá yẹn, ó wá mú àwọn ọmọ wọn lépè. Ẹranko màlélẹ̀ ìkẹ́. Bàbá Tinubu, akọbí ọmọ lọ́dọọdẹ, you know I love you. Ṣùgbọ́n wẹ̀rẹ̀ yìí, anyway tó bá ti campaign fáwọn èèyàn, èmi máa campaign against ẹ o, Ògùn Alájẹ ń gbọ́. Èmi máa campaign against ẹ pẹ̀lú òṣì tó ń ṣe yìí. Tó bá tó kàfáàsì ní o fẹ́ kàfáàsì àwọn èèyàn wọnú ẹgbẹ́ òṣèlú kọ́ dìbò fẹ́ tó bá wọ̀ tó fẹ́ kọ́ dìbò fún. Ó wá ní ọ̀rọ̀ rẹ lẹ́nu. Mo bá báwọn ìyá yẹn sọ̀rọ̀ pé àyẹ̀yìn ìyá wa o, ẹ bá wa dìbò fún kinní kan o, kinní kan ni ẹ dìbò fún o, Ọlọ́run yẹ kó dá fáwọn ọmọ yín o, àwọn bàbá wa o, wọ́n máa gbìyànjú o. Ó lè kàfáàsì wọn, ó wá wọn àwọn ìyá yẹn lé pé ò ní gbádùn, ó ń ṣí èrè. Ó ń ṣinú. Ẹ̀wọ̀n Àríkẹ́ ó ti forí gbábíríkì. Ó rẹ̀ púpọ̀ jù pàápàá pé kó rẹ̀ díẹ̀, ó rẹ̀ gan ni. Ẹ̀wọ̀n Àríkẹ́ ó rẹ̀ gidigidi. Ó rẹ̀ tó pé ò ní àlàáfíà. You are so daft. Ta ni ẹ̀gàn? Kí ló dé? Let's listen to her first. Ẹ̀dìbò fún Mùnàjílò ní bá lè ṣe òun ní tí òyìnbó ní wọ́n fún fẹ́ ọmọdé rédíò àti ìgbà ìgbésẹ̀ tó bá ti gba owó lọ́wọ́ wa tó gba èrè ìgbẹ́ tí ó kẹ̀kọ́ fún ọkọ̀ wa ní sórí ní ọ̀tún ní Imagine olórí burúkú kan tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣe àṣẹ ẹ tó bá ti dìbò fẹ́ táwọn fún ní táwọn torí ẹ̀gbẹ́ ráìsì fún wọn ọmọ rẹ̀ aṣoríire tó mi nífẹ̀ẹ́ mi tèmi ṣépè ó ní àwọn ọmọ onítọ̀ máa ṣoríire ẹni òfò kan tó yẹ pé obìnrin lòun náà tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ń ṣe àṣẹ ẹ̀wọ̀n Àríkẹ́ èló ni wọ́n fún ẹ ẹ̀wọ̀n Àríkẹ́ èló ni wọ́n kó lé ẹ lọ́wọ́ tó fi ń wọn àwọn ọmọ ní èpè nítorí pé àwọn òbí wọn ebi pa èmi mo mọ ìyí ayọ̀ ebi pa mí mo mọ nǹkan tó ń jẹ́ ayọ̀ mo mọ ìyí ayọ̀ ebi pa èmi mo mọ nǹkan tí wọ́n pè ní ayọ̀ obìnrin máa dó okó tí kò tọ́ okó tí kò yẹ kó dó ó máa dó tó káwọn ọmọ ẹlẹ́bàá jẹun many people will say kí ló táwọn yàrá yẹn lọ gba láìsí ẹ lọ ẹlòmíì last òkú ẹ ní láìsí yẹn ẹ tí ebi bá parí á mọ̀ wípé obìnrin lè ṣe anything obìnrin máa ṣe anything tí mo sọ pé anything I mean anything láti jẹ́ kí àwọn ọmọ ẹ jẹun obìnrin will go to any length láti jẹ́ kí àwọn ọmọ ẹ survive obìnrin máa dókòkò tọ́ okó tó yẹ kó tó bá dò tó á máa sunkún lọ lẹ́ni á dò tó káwọn ẹlẹ́bàá jẹun wọ́n máa bá wọ ìwọ ẹ̀wọ̀n Àríkẹ́ wọ jàtìjàtì rádaràdà yìí ìwọ jákujàku tó pọ̀ ẹ̀ ní ẹ̀wọ̀n Àríkẹ́ yìí wọ́n wá bá ẹ̀ tó bá ẹ̀sì ìdí kíkà kó tó fún wọn ó wá ní àwọn ọmọ wọn aṣoríire àwọn ọmọ wọn alágbàríkà ó wá ń fẹ́nu òdì sọ̀rọ̀ sáwọn ọmọ wọn ó ya wèrè ni ó ń ṣí èrè ni ó dàbí pé kí n pàdé kí n lu ẹbí pé bí kò kú ni ó bá tó pé oníbọn wàá yìnbọn wàá táyà ó ya wèrè ni ó ń ṣí èrè ni. How dare you talk to people like that? Adébọ́lá Adeleke ní kẹ́ dìbò fún ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹ̀yin ará Ọ̀ṣun ẹ̀yin ọmọ Ọ̀ṣun Adébọ́lá Adeleke ní kẹ́ fi boyin gbé wọlé ìmọ́lẹ̀ for second term ìmọ́lẹ̀ ni ẹ dìbò fún Adébọ́lá Adeleke ni ẹ dìbò fún o ẹ má dìbò fún candidate ẹ̀wọ̀n Àríkẹ́ Adébọ́lá Adeleke for second term ìmọ́lẹ̀ for second term Adébọ́lá Adeleke ni ẹ dìbò fún ó wá ń ṣépèlé àwọn ìyá yẹn ó ń ṣépèlé àwọn ọmọ wọn ẹ̀wọ̀n Àríkẹ́ ìwọ ni wà ń bẹ̀ lẹ́nu ẹlòmíì ni mo wà ń bẹ̀ lọ́la no champion forever current champion ló wà kò sí forever champion
lẹ́yìn Ọlọ́run ló tún kù lẹ́yìn Ọlọ́run ọba ló tún kù àwọn ìyá tó ń àmọ́ wọn ní èpè yìí ọmọ mi nínú wọn máa padà di president and fídíò yóò ní kó lórí internet forever because the internet will never forget about you you are a damn stupid woman ẹranko how dare you láìsí ìdíríkà èlò ní láì tó fún wọn ìwọ Adeleke ni o Adeleke for second time Adeleke ni ẹ dìbò fún Adeleke ò ní ẹ má dìbò fẹ́ lómi o ẹ má yà sọ ọ̀tún ẹ má yà sósì ilé Adeleke ni ẹ máa lọ ẹ dìbò fún Adémọ́lá Adeleke ẹ dìbò fún Adémọ́lá Adeleke gọ́vnà oníjó ni ẹ dìbò fún o Adémọ́lá Adeleke ẹ fìbò gbé wọlé ẹ fìbò gbé wọlé ẹ fìbò gbé wọlé ẹ dójú ti ẹ̀wọ̀n Àríkẹ́ ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹ dójú ti ẹ̀wọ̀n Àríkẹ́ ẹni bí tí pọnmọ́rẹ́ balùwẹ̀ aláìnílàákàyè ẹni òfò ẹni tó bá lọ fídíò ẹ gbé fídíò yẹ lò no copyright on it mi fún yàn copyright ọ̀fẹ́ ni fídíò mi use it for anything you want to use it for ẹranko owó sílẹ̀yà owó màgọ̀ owó ọmọ dìdìn ló ń ṣe jákujàku you go learn in a hard way wàá mọ̀ nǹkan tí wọ́n pè ní politicians will teach you in a hard way ẹ̀wọ̀n Àríkẹ́ wàá learn in a hard way Adémọ́lá Adélékè àti Tinubu wọ́n á padà jókòó ọ̀dọ̀ máa jẹun lórí tébù kan ojú àti ẹ̀ mi mọ̀ tí wọ́n ṣe fún ẹ mi ò dá ẹ lẹ́bi mi ò dá ẹ lẹ́jọ́ ọ̀tọ̀ tí ń dín àkàrà fún wọn ẹ má dìbò fún wọn o ẹ bá ṣe kíní kan ó pé mi ò sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ìyá yìí tí àwọn olóṣèlú lo vulnerability wọn ẹ̀yin ìyá tẹ gba ráìsì yìí ẹ lọ dìbò fún Adémọ́lá Adélékè ẹ wá bọ́ sí òhò kí n kọ yín ní èsì tẹ máa fún ẹ̀wọ̀n Àríkẹ́ ẹ máa sọ wípé gbogbo èpè tí ẹ̀wọ̀n Àríkẹ́ ṣẹ́ àdàbí tó bá ṣe wípé ẹ̀yin ìyá yìí ẹ ní entitlement kí ni Yorùbá entitlement ẹjọba bí kọ Yorùbá entitlement àdàbí tó bẹ̀yìn ìyá yìí ẹ ní entitlement sí ohun tó jù báyìí lọ nínú Nàìjíríà òun nìkan ló kù àyàfi tó bá yẹ pé àwọn ọmọ yín wọn ò ní entitlement sí mineral resources tó wà nínú Nàìjíríà òun nìkan ló kù àyàfi tó bá yẹ pé góòdì mineral resources oríṣiríṣi kò sí nínú Nàìjíríà tó yẹ wípé ẹ̀tọ́ tiyín ẹ̀tọ́ àwọn ọmọ yín ó jù rẹ̀ tì yẹn lọ nìkan ló kù ní èpè ẹ̀wọ̀n Àríkẹ́ máa mú àwọn ọmọ yín tí wọ́n ti pé ẹni kí ni wọ́n pè ẹni entitlement sí tó fún yín lọ àwọn ọmọ yín á ṣoríire àwọn ọmọ yẹn alálùbáríkà rí bá ti ṣe rọ́nà gbégbà ní sìnkú ọmọ ní fojú sunkún ọmọ àwọn ọmọ yẹn á gòkè àwọn ọmọ yẹn á dùn yín lọ ìdí táyé tí Nàìjíríà gọọmẹ̀ntì tó dé yìí mọ́lẹ̀ tí àwọn jẹ́ kẹ́ rọ́nà lọ àwọn ọmọ yẹn á lọ jù bẹ́ẹ̀ lọ gbogbo èpè tẹ́wọ̀n Àríkẹ́ ṣẹ́ mi ò ní kó dà sórí àwọn ọmọ ẹ̀ torí àwọn ọmọ ẹ̀gbọ́n ojú àmọ́ àti wọn tó má mọ̀ pé ìyá tó bí àwọn lélẹ̀ ọmọ kan ní ìdájọ́ òbí lọ́wọ́ ni ojú àmọ́ àti àwọn ọmọ ẹ̀wọ̀n Àríkẹ́ pé òun ló bí àwọn tó èpè náà kó wọgbó lọ kó má jà yín kó má jà àwọn ọmọ ẹ̀wọ̀n Àríkẹ́ kó má jà àwọn ọmọ tèmi kó má jà àwọn ọmọ ìtẹ́ ìwò mi pátápátá ní agbára Elédùmarè kọ́nà wá fún ẹ̀wọ̀n Àríkẹ́ lálàáfíà tó ti sick ó sì kí o kò gbádùn rárá tó bá pẹ́ ẹ̀wọ̀n Adémọ́lá Adélékè ló wọ̀n lépè mi ò ní dá sí kí ló kàn mí Gàmbàrí pa Fúlàní ni kò lẹ́jọ́ ọdún ṣùgbọ́n àwọn ìyá yìí ẹ̀ ń fìyà jẹ wọn ẹ̀wọ̀n Àríkẹ́ and this shows that kò yẹ kí olóṣèlú kankan bá ẹ ṣe you are too desperate o ti ẹ̀tọ́ God bless you o ti wà too desperate jù o wà too desperate nípa politics and what do you know about politics you know nothing o mọ nada nípa politics o mọ anything nípa politics but you are too desperate for power tó bá dé mo fẹ́ lọ jalè ni ẹjọ́ mínísítà ò ní máa fáwọn Àríkẹ́ ẹ̀wọ̀n Àríkẹ́ mínísítà kí ni kó fún ẹ minister of petroleum àbí minister of oil and gas àbí minister of agbo àbí minister kí ni kí wọ́n fún ẹ ó ti wà too desperate jù ògbọ́dọ̀ bẹ̀ tí ní fẹ́ fún níjọ́ òwúrẹ́ tó fi atarẹ́ lóbò
wọ́n náà ló tún bá àwọn Adémọ́lá Adeleke náà nísìn. For how long will you continue this? So o ní life ṣá. O ní life, ẹ̀wọ̀n Àríkẹ́ o ní life. Ọlọ́run gbà fún ẹ níbi ẹ̀rọ tó ń tà. Tí ẹ bá lórí Google, tó bá Google ẹ̀rọ ẹ, ó máa jáde. Everywhere ló ti ń ta ẹ̀rọ, and you are making money, but you are not satisfied. Because o lè ní ẹ́. O wà satisfied pẹ̀lú gbogbo nǹkan tó rí níbi ẹ̀rọ tó ń ṣe. O wà satisfied at all. Adémọ́lá Adeleke ni ẹ dìbò fún. Adémọ́lá Adeleke, dancing dog governor. Ó ní kẹ́ ìjà wo ni ìbò Ọ̀ṣun mo tún máa campaign. Mo máa campaign tí mo máa fi dìbò gómìnà Ọ̀ṣun ni. Ẹ̀yà tí mo lọ síbi iṣẹ́ tí gbàrà yẹn ló kù. Tí mo lọ síbi iṣẹ́, màá campaign títí tó máa fi dìbò governorship lọ́ṣun ni. Adémọ́lá Adeleke ni kẹ́ dìbò fún. Ẹ ṣé mo dúpẹ́ yìí tèmi, mo kí yín káàrẹ̀ káṣẹ̀ kálẹ̀. Mo kí yín gan. Ó wá kẹ́yìn lẹ́kàṣẹ́ ni. Ó ti ẹ̀ sóyìn. Ẹ kí n gbé òyìnbó ẹ̀ wá fún yín. I will not mock you because of your English. Because èmi náà gbọ́ English. I will not mock you. But ó ń ṣe wèrè yẹn gan lẹ́kí inú ẹ̀ tẹ̀ bá bí inú ẹ̀ tiẹ̀ ń bí ni. Ó dẹ̀ ń mú àwọn ìlú oníyàlé pè. Ẹ jẹ́ kí n gbé òyìnbó tó sọ. Tíṣà tó ń pẹ́ ó jẹ́ lọ ṣe ogun sọyè wèrè. Accord ọmọ aláìgbọràn Iléṣà. Ẹ tó bá mọ̀ ìtumọ̀ òyìnbó tó sọ ń bẹ bá wa kọ síta o. Ẹ tó bá mọ̀ ìtumọ̀ òyìnbó tó sọ bíbí ẹ bá wa kọ síta. I will teach. Accord ọmọ aláìgbọràn Iléṣà. I will teach. Accord ọmọ aláìgbọràn Iléṣà. Ọlọ́run election. Démọ́lá Adeleke ni ẹ dìbò fún o. Ẹ̀yin ọmọ Ọ̀ṣun àtẹ̀yin ará Ọ̀ṣun. Démọ́lá Adeleke. Démọ́lá Adeleke for governor second term. Démọ́lá Adeleke. The dancing governor. Démọ́lá Adeleke for second term. Àwọn tí wọ́n fún yín ní ìrẹsì, tí wọ́n fi èpèlé, wọ́n bá fi lè kọ́ skul fáwọn ọmọ yín, ìwọ náà máa gbé bàtà àtàṣẹ o. Wọ́n máa wọ̀nyí láṣẹ ni. Àwọn tí wọ́n ṣépè fáwọn ọmọ yín torí agolo ráìsì kan, wọ́n bá kọ́lé iṣẹ́ fáwọn ọmọ yín, wọ́n máa rí olúgbòhùn mọ́lẹ̀ tí wọ́n fi bà tí wọ́n jẹ́ ni o. Démọ́lá Adeleke for second time. 4+4. Démọ́lá Adeleke 4+4. Adeleke ni o. Adeleke ni ẹ dìbò fún o. Ẹ dìbò fún. Ẹ fìbò gbé wọlé. Ẹ dìbò fún. Ẹ fìbò gbé wọlé. Démọ́lá Adeleke ni ẹ dìbò fún. Ẹ fìbò gbé wọlé. Wọ́n lọ́la election yìí lọ́sùn. Démọ́lá Adeleke ni ẹ dìbò fún. Ẹ dìbò fún tó bá ń jó fún yín. Ó bẹ́tà kó bá wọ̀nyí lépè. Ẹ má dìbò fáwọn elépè iṣẹ́ wẹ̀rẹ̀. Ẹ má dìbò fáwọn elépè o. Àríkẹ́ ló máa jẹ mínísítà lẹ́yìn lórí táyé ẹlòmíì bá fi lè wọlé. A máa wá wọ̀nyí lépè lójoojúmọ́. Ẹ má dìbò fún wọn o. Ẹ má dìbò fún wọn. Olórí burúkú ẹni òfò. Ẹ má dìbò fún wọn. I will teach accord. Kí ló òyìnbó wèrè tó ń sọ I will teach accord. I will teach. Accord ọmọ aláìgbọràn Iléṣà. I will teach accord ọmọ aláìgbọràn Iléṣà. Nuisance bastard. Ẹni òfò. Mo kẹ́yìn tèmi má bìí nítorí Ọlọ́run ẹ káwọ́ ẹ káfẹ́ ẹ kálẹ̀ kú dédé àsìkò yà according to the time. Kí ṣe òyìnbá bá yín. Èmi ò kí ń ṣe politician. Ṣùgbọ́n mo ò fẹ́ kéèyàn máa ní èèyàn lára. Mi ì fẹ́ kéèyàn máa ní èèyàn lára. Ẹ̀rọ Àríkẹ́ ó ní àwọn tó wà ní Ọ̀ṣun ó ní wọ́n lára púpọ̀ jù. Ó ní wọ́n lára. Èwo lè pè. Ṣé pè wo ẹ̀yin èèyàn mi ṣá lọ́la báyìí. Tó máa ti kà pé Démọ́lá ló wọlé báyìí. A máa wá bẹ̀rẹ̀ ìjọ máa ṣe ìjọ máa jó bá wù yìí lórúkọ mi. Ó ń ṣì èrè. Wọ́n ló máa jáde fún mi. Ẹ̀rọ Àríkẹ́ tó bá jáde fún mi. Tó bá jáde fún mi tí á yẹ̀bọn mi lọ́wọ́ lórí tádẹ̀tì yìí tí á rún. O lè tẹ́ àyè kó jáde fún mi. Mi ní jẹ́ kó ráyè polówó, mi ní jẹ́ kó ráyè. Má
wá campaign mọ́ màá fèsì ẹ wo ó dà ó mọ mẹ tó jẹ́ Yorùbá wù yóò mọ ayélujágbé Àbẹ̀ní tó bá mọ̀ ni ò ní ṣe bí olórí burúkú ẹni òfò ẹ ká kúrò níbẹ̀ ẹ ká lọ sí ọ̀dọ̀ ẹni tẹ́mi mo kí ni ẹ ká rẹ ká sọ̀rọ̀ ká lẹ kílódé àsìkò according to the time show ìbá báyìí èyí ni 14th of August 2026 àwọn Fúlàní wọ́n kó ẹran jẹ oko ní Ọ̀yọ́ àbí níbo ló kẹran jẹ oko ẹ̀rọ àríkẹ̀wéré ti ń ṣe wọ́n kó ẹran jẹ oko àwọn ìrù ẹkùn wá lọ síbẹ̀ wípé bẹjẹ kẹran jẹ oko yìí kò dáa wọ́n dẹ̀ lọ pe àwọn ọlọ́pàá dá sí i wọ́n ní kán sanwó àwọn Fúlàní adúrú tí wọ́n kó ẹran jẹ tó dẹ̀ wípé àwọn kí ló pẹ àwọn ẹni tó ní oko wọ́n kámẹ́rà àgbà tí wọ́n kó ẹran jẹ oko wọn ṣé nígbà tí wọ́n dó ìyá kan pa ní Ọ̀yọ́ àwọn ọlọ́pàá ní kó lọ mú fídíò tó ti ń dó ìyá wọn wá nígbà tí wọ́n kó ẹran jẹ oko yìí àwọn oníkó oko wọ́n kámẹ́rà wọn Fúlàní ń tu ẹ̀gẹ́ nílẹ̀ ẹlẹ̀ ó dẹ̀ ń fún màálùú jẹ now ọlọ́pàá wá àbí àwọn ìwé ẹkùn wá Fúlàní wá san 200 fún ẹni tó ní oko kì í ṣèwé ẹkùn ló san fún o ó wá dijọ́ kejì ó wá lọ mú ọlọ́pàá wá ọlọ́pàá bẹ̀ sí ní ṣa àwọn ọmọ Yorùbá tí wọ́n ní oko àtẹni tó mọwọ́ àtẹni tí ò mẹsẹ̀ ẹjọ́ IG ẹjọ́ mò ń bọ̀ nù tọkọ gbé wa ná and again ní Sábó lọ́yọ̀ stéètì àwọn ará Sábó ti fọ́ orí Àmọ̀tẹ́kùn o àgbákò ẹ̀wọ̀n Àríkẹ́ ó ti jẹ́ kí n waste show time lórí show àwọn ará Sábó wọ́n ti fọ́ orí Àmọ̀tẹ́kùn o Ọlọ́run ló yọ Àmọ̀tẹ́kùn yẹn máa play fídíò náà fún yín ká kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn ìwé ẹkùn mi ẹ̀wọ̀n Àríkẹ́ kọ́sìkò lójú screen mi ẹni òfò dàbí áńgà ibo. ìwòran wa ìlú ẹkùn security network ní wákàtí ní àárín ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lóyún ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. kábíyèsí àbá mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner of police Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí ogun ọ̀gá ọlọ́pàá pátápátá Ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ Ọlọ́run jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ kí àbá mi Sàmọ́lẹ̀ Sunday mo kí àbá mi sí. ẹ bá wa sọ òòṣà tó bá ti ń dárúkọ àbíṣe bá wa ṣe òòṣà kọmándà ẹ tún sọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner of police Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí ogun ọ̀gá ọlọ́pàá pátápátá Ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ Ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ kí àbá mi Sàmọ́lẹ̀ Sunday mo kí àbá mi Sunday gbòó mo kí bàbá wa Jàgàbá Tinubu ọmọ olódùdẹ Ọlọ́run jẹ́ mi bàbá ogun ẹni tí abádébí lónìí ni pé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mándà wa ní Èjìgbò wípé Fúlàní da ẹran wọnú oko wọn Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin ẹni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. ta ni olóko nílé yìí. àwọn olóko náà lẹ́wọ̀n wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀ so n tí wọ́n rí ni pé àwọn ẹrù ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mbẹ̀ tán tí olóko àti onímọ̀ọ́lù tí wọn Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú
lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtán rẹ̀. tó ìtún ti san ọwọ́ adìbọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débì káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débì báyìí orúkọ mi rè Odòkan Abíọ́dún state commandant Ọ̀ṣun state under baba Sunday Igboho sir tí mo jẹ́ commandant Ọ̀ṣun state so bàbá mi Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ láláì àmì àṣẹ lálùbáríkà. ọ̀rọ̀ bàbá wa Chief Sunday Igboho náà lẹ́ ń sọ àdúrà tí wọ́n sábà máa ṣe gbogbo ìgbà náà ni pé Ọlọ́run ò ní jẹ́ kó parẹ́ wọ́n máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin náà wá ṣe ń fojú wò ǹjẹ́ ẹ ti ẹ̀ wò wípé lóòótọ́ àti lódodo ẹ̀yin gangan ti testify sí nǹkan kan rí wípé àwọn Fúlàní darandaran yìí lóòótọ́ ni wọ́n ba oko àwọn èèyàn jẹ́ tẹ́yìn gangan ti fojú rí yàtọ̀ sí pé wọ́n ní wọ́n pé. bàbá yàtọ̀ sí pé èèyàn kan tiẹ̀ fẹ́ mú èfè gan n tó ní fídíò ni tó pé ńgbà tí wọ́n lọ bẹ̀ wọ́n tó ṣe fídíò rẹ̀ tí a lè sẹ́ndí fídíò rẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí a ní fídíò rẹ̀ lọ́wọ́ tó confam kì í ṣe fake fídíò rẹ̀ wà ń bí báyìí gbogbo bá ṣe ń jẹ oko onílélẹ́yìí tí a lè post ẹ sí gbogbo ayé kí gbogbo ayé rí so bí wọ́n ṣe ń jẹ bí màálù ṣe ń jẹ oko tí wọ́n ń wú ẹ̀gẹ́ ní oko olóko tí wọ́n dẹ̀ ń wú fún màálù tí wọ́n jẹ tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tá a jọ jí ọmọ orílẹ̀-èdè kan náà ọmọ Nàìjíríà kan náà tí ṣe wa ọ̀pápọ̀ tí wàá wọ ọ̀pápọ̀ tí sọ̀rọ̀ sí wa ọ̀pápọ̀ tẹ wá sọ á di káwọ òṣìṣẹ́ kẹyìn ọmọ kéré iṣẹ́ gbogbo àti rírú rẹ̀ gbogbo ẹ̀ bá lóun kéré iṣẹ́ wa yọ parẹ́ lójijì. so ìdí nìyẹn táwọn fi dé ọ̀dọ̀ ọ̀gá ọlọ́tà àdè mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dé táwọn mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dé fún wa torí tí wọ́n dẹ̀ ní sàbòsílẹ̀ lórí ọ̀dà yìí mi lójú débẹ̀ àwa pẹ̀lú àwọn ọlọ́pàá ìkan náà ni wá àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní gbàbọ̀dé wọ́n ìjọ fẹ́ẹ̀kì tí wọ́n mú wá bí yẹn làwa wá dìfẹ́ǹdì fún wọn. orúkọ tèmi ni Prince Olúṣọlá Làbí Ògúndáre aka Fọ̀rọ̀làgbà bàbá ọgbọ́n bàbá àmọ́ bàbá òye láti orílẹ̀-èdè Côte d'Ivoire ṣùgbọ́n alóore ọ̀fẹ́ láti wà pẹ̀lú yín níbí lọ́jọ́ òní tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹjọ nínú ọdún 2026 láwa bí báyìí lọ́jọ́ òní Elédùmarè ọba yóò gba gbogbogbò yẹn tí mo wá ń gbìyànjú láti sọ fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni pé ẹ dákun gbogbo nǹkan tí a bá ń ṣe ẹ dákun láti ṣèwò kọ bàbá wa Sunday Igboho náà ẹjá wa náà ká máa fi òótọ́ ọ̀nà ṣe ní ara ọkọ̀ tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n gbé fún àwọn security network Ìró Ẹkùn ní Ọ̀ṣun state iná lẹ̀ ń lórí ọ̀fẹ́ láti lè wò báyìí nítorí pé ọ̀rọ̀ ẹnu bọ̀ọ̀kù kọ́ téèyàn bá ṣe nǹkan tó bá dáa ó yẹ kéèyàn ó gbìyànjú láti lè sọ gbogbo nǹkan téèyàn bá sì ń ṣe nú ayé béèyàn bá ti ń fi òótọ́ ṣe ó dá mi lójú pé ibi ọpẹ́ àtayọ̀ ìní máa já sí torí pé gbogbo téèyàn bá fi òótọ́ ọ̀nù ṣe bọ́ bá ní iwájú a sì lẹ́yìn a sì fàbùkù kẹni tó dáwọ́lé àṣeyegi òsì fẹ́ni tí kì í sòótọ́ bonírọ́bà gbẹ̀gì kì í yé kọ́ wá lè dàbí ìgbà pé gbogbo nǹkan tí bàbá wa Chief Sunday Igboho náà tí wọ́n dáwọ́lé tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí Ìró Ẹkùn security network yìí kó lè bá a lẹ́yìn dáadáa èmi náà rọ̀ wá pé ẹ̀jẹ̀ a máa fi òótọ́ ọ̀nù ṣe Elédùmarè ọba yóò sì ràn yín lọ́wọ́ láti lè ṣe tẹ́ ẹ ṣe. Ìró Ẹkùn Ìró Ẹkùn Ìró Ẹkùn. ẹ bá wa ṣí ẹ fídíò ká wá sọ̀rọ̀ lórí àwọn Fúlàní ìlú wo lẹ ti gbọ́ pé ó ti ṣẹlẹ̀ yìí ìlú mami Stella èmi àti yín lọ́rọ̀ next week lágbára Ọlọ́run ìlú wo lẹ ti gbọ́ pé ó ti ṣẹlẹ̀ yìí wọ́n ti fún àwọn Àmọ̀tẹ́kùn náà lórí ní Sábó màá gbé yẹn náà wá ẹ jọ àwọn Ìró Ẹkùn yìí ìlú mo ti lọ sọ́dọ̀ Gani Adams àti bàbá tó dájọ́ yẹn mo ń bọ̀ dọ́dọ̀ tí ẹ̀yin ni eégún látó kẹ́yìn ìgbàlẹ̀. ìwòran wa Ìró Ẹkùn. ó dàbí ẹni pé àwọn tó wà lórí show mi lẹ́nu àwọn tó wá sùn ni tó bá yẹ pé ẹ fẹ́ sùn bóyá ká parí ètò ẹ mọ̀ pé mi ò ráyè o ara inú ń bí mi ẹ̀rọ agẹ́yìn ó jẹ́ kí inú máa bí mi burúkú. On the 12th of August 2026 èdè ní 14 so bí ìjẹta lélẹ́yìí ìṣẹ̀lẹ̀ nísìn tí wọ́n gbé fídíò yẹn jáde lánàá mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn mi
orin kí ló máa kọ sí gbẹ̀du lórí ilẹ̀ wa tí mo ti wà lórí live lórí YouTube ẹ má kí n rojọ́ dání tí màá ti sí lórí live yẹn kí n mọ̀ o ẹ tẹ́ wà lórí TikTok ẹ sẹ́ndì àtìmí kí n gbé yín wọlé ẹnì kan sẹ́ndì àtìmí lẹ́ẹ̀kan mi ìdẹ̀rọ mi ìrántí onítọ̀hún ẹ tó sẹ́ndì àtìmí yẹn bá wa kọ orúkọ yín síbẹ̀ kí n gbé yín wọlé mi ì lè gbẹ́ níbọ̀dì wọlé sẹ́ndì sórí TikTok mi wọ́n máa ń rìpọ́tì péjì mi sóbìlẹ̀ kankan bà péjì mi jẹ́ tó bá pèèyàn kan ló sẹ́ndì àtìmí yẹn kan ẹni máa gbé wọlé lórí show tí mo ń ṣe èmi mo máa ń ga owó díẹ̀ ẹ má bínú ẹ bá ṣe wò for the first time mo máa ń ga owó wọn ní tẹsẹ̀ndì àtìmí wọn ní kinní kankan ẹ̀mí mi wọ́n yẹn ń ṣe bẹ̀tọ́ náà ló ń jẹ́ kẹ́lẹ́ máa rìpọ́tì péjì wa ìtẹ̀ máa rìpọ́tì péjì wa ẹ máa rìpọ́tì ọ̀nà àgò táyà èmi ò gbọ́ nǹkan kan mi ò gbọ́ nánà wọ́n ti gé etí tèmi lọ mi ò gbọ́ nǹkan kan tó ti mo fẹ́ ṣe náà ni màá ṣe. ìlú wo lẹ gbọ́ ìlú wo rèé ṣáwà lórí ètò YouTube Facebook ṣáwà ń bẹ̀ gbọ́ TikTok nìkan mo ti ń ríra mi ṣé ti dé ni ẹ̀yin pọ́kiri yóò ṣé ti dé ẹ ti dé àwọn olè ṣépè fún ibi bí yìí ẹ máa lọ tó máa wọ̀nyí lépè torí pé ń fúláàgì àwọn ètò àṣà yọ̀nàyè tí ò pé méjì abẹni ọmọ tí ò ṣe pa rẹ ṣeun bàbá wa Fọlábí ẹ ṣeun CP ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jọ tẹ bàbá wa tẹ tán pọ̀ lórí show tẹ bàbá wa láìpẹ́ ètò nípè wọlé mi níṣẹ́ ní calling program máa dá show yìí ṣe ẹ mọ̀ pé mo lè ṣe show 3 hours láì jẹ́ kẹ́nìbọ̀dì pè wọlé 3 hours non stop máa ṣe show agbára yẹn wà àbẹ̀mí ò kì í ṣẹ̀rọ àríkẹ́ ló máa ní tẹ́lẹ̀ máa ṣe show 3 hours ẹ jẹ́ ká rí kọ́mẹ́ǹtì ká lè mọ̀ pé à ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tẹ́ bá dé bá pẹ̀wò èèyàn sí ń bẹ̀ jẹ́ ẹni show mo lè ṣe ẹ̀rọ àríkẹ́ mo fẹ́ ṣe show tó máa pa mí lẹ́rìn mi láì bí mo ṣe ń ṣe mi láì bí yẹn ṣe show pẹ̀lú bínú mo fẹ́ ṣe show yìí bẹ́ẹ̀ kí show yìí pa mí lẹ́rìn because bàbá tó lóun parí ìjà fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Gani Adams yẹn mo fẹ́ play fídíò bàbá yẹn mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àṣà ò tani àti tani pẹ̀lú tani nínú tani ta ló wọnú ara wọn ẹ má gbé yẹn wá o ẹ ṣeun gan Ọ̀ṣun state ní Fúlàní ti kó ẹran jẹ oko ní ilẹ̀ Yorùbá ó san 200,000 fún ẹni tó ní oko tẹ́ bá rí oko tí wọ́n kó ẹran jẹ tó bá fún olóko ní 500,000 kò tó gbèsè oko tí Fúlàní ìbàjẹ́ tó bá san 700,000 kò tó gbèsè oko tí Fúlàní ìbàjẹ́ lórí ilẹ̀ wa àwọn ọmọ aládé owó aṣọ 200,000 olóko tó gbowó kọ́múlé láńtà because many of these farmers owó alájẹmọ́sùn ni wọ́n fi ń ṣiṣẹ́ olóko tàlẹ́ńtà ló tẹ̀lé kínní ẹ kí n wo orúkọ yín kí n gbé yín sókè sí kínní kan ẹ send request ká gbé yín sókè o sí ẹni bá ti send at me ẹ send request ká gbé yín sókè ẹ bá ti send at me ẹ send request ẹ bá fẹ́ wá sókè ká gbé yín sókè ó tó 200,000 ó tún wá lọ mú ọlọ́pàá wá CP ẹ gbà wá CP ẹ gbà wá o gọ́vnà oníjó Adeleke Adémọ́lá of Ọ̀ṣun state ṣe bẹ́ẹ̀ láwọn wèrè yìí nísìn ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o àníde àwọn dé o ẹ̀yin ọlọ́pàá tó bá wá ṣa èèyàn mo mọ̀ wípé ẹ̀yin náà ní làákàyè ẹ dẹ̀ mọ̀ cost of living ní Nàìjíríà nísìn ẹ mọ̀ bí oúnjẹ ṣe wọ́n tó ta ló jẹ́ kó oúnjẹ wọ́n ta ló jẹ́ kí àwọn àgbẹ̀ máa wọ gbèsè ẹ̀yin baálẹ̀ ẹ̀yin ọba ní àdúgbò tẹ́ ṣì ń fún àwọn Fúlàní nílẹ̀ àwọn Fúlàní máa dáràn sí yín lọ́rùn o àwọn Fúlàní torí ẹ̀yin èèyàn wa nígbà tí àwọn ìwé ẹkùn tó ti jáde mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé insecurity lọlẹ̀ àbí kò lọlẹ̀ mo fẹ́ bi ẹ̀yin tẹ́ ń wò mí nígbà tí àwọn ìwé ẹkùn ti jáde ṣé insecurity nílẹ̀ Yorùbá ṣó lọlẹ̀ àbí kò lọlẹ̀ ṣó dínkù àbí kò dínkù mo kàn ń béèrè lọ́wọ́ yín ni tó bá ṣì wà pẹ̀lú mi o ṣé insecurity dínkù nílẹ̀ Yorùbá àbí kò dínkù ṣé àwọn wèrè yìí wọ́n wá believe pé àwọn ọlọ́pàá ọmọ
Yorùbá làwọn máa lò against Yorùbá nílẹ̀ Yorùbá as how èwo tó ń bá mi ṣe yìí ni security was absolute ṣé wọ́n ń bá mi ṣe yìí ni as how kí ẹ bá wa tap lórí TikTok náà tó fẹ́ ká gbé mi wọlé tap bí o máa so ẹ ká gbé wọlé yẹn sí kinní kan ẹ bá wa sọ̀rọ̀ pápápásà ẹ kú dédé àsìkò ìkílẹ̀ rí sí ẹ̀rọ Àríkẹ́ #1 nìyẹn. Ṣe rí Nàìjíríà kan náà kó ṣàánú wa mo dẹ̀ believe pé ó yẹ kí fídíò tẹ̀ ṣe ó yẹ kó dé ọ̀dọ̀ bàbá wa Tinubu. Àwọn tó ń wo show yóò ṣí ẹ àwọn tí wọ́n ti ẹ̀ lè power tap tó máa tap àbí kí náà máa ń ṣe ṣáwọn yẹn náà máa ṣí ẹ fídíò ẹ máa sọ̀rọ̀ yín ní ìṣòwò pàrọ̀ méjì náà máa ṣe show yìí ní ìpínlẹ̀ ní èmi ní rìsíìtì kọlù. Bí bàbá ṣe ń gbìyànjú tó láti lè tún Nàìjíríà ṣe àbí láti lè túnlẹ̀ Yorùbá wá ṣe dáadáa pẹ̀lú ìrànlọ́wọ́ ìwé ẹ̀kọ́. A rí àwọn olórí burúkú kan tó ń tẹ̀lé bàbá Tinubu kiri tó yẹ pé wọ́n ń ba ara wọn jẹ́ láìṣe ilẹ̀ Yorùbá. Imagine òun fún àwọn èèyàn ní oúnjẹ ó dẹ̀ ń gbé wọn rí òun gbé wọn ṣépè. What kind of a politics are we playing in Nigeria? Because kò yé mi, I don't understand. Tó ń fún àwọn èèyàn ní nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyẹn náà sọ pé. Ìyẹn sọ àṣẹ wèrè náà kọ́ lọ́rẹ̀ wèrè ló máa ń sọ̀rọ̀ wèrè. Ṣé àtẹnujẹ kọ́dẹ̀ ló rántí o? Ìwọ tó bá ń ṣépè, ìwọ tó ń ṣe yẹn máa pín inú ẹ̀. Ìwọ tó fetí kọ tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣàṣẹ yẹn kó máa gbọ́ mi dáadáa, ó ti pín inú ẹ̀, ó ti pín fáwọn ọmọ yẹn. Àwọn tó ń ṣe fún wọn ò lè pín inú ẹ̀ o. Because ẹ̀tọ́ wọn náà gba owó tó ń pín yẹn, ìrẹsì tó ń pín yẹn, owó wa, owó gbogbo. Ẹ̀tọ́ yín lẹ̀ ń gba ìtẹ̀wàdọ́ sùn tó pínlẹ̀ sí fún. Ẹ lọ dìbò Fádémọ́lá Adélékè. Kò lè wú ní, kò lè ṣe gidi. So irú òun yẹn, ẹ̀nà kọ́lẹ̀ kò lè wọlé. Kò lè wọlé. Because tó bá jẹ́ pé ohun tó ní kó lọ lò wá nìyẹn kò lè jẹ́. Kí ló dé táwọn èèyàn wicked báyìí? Why people? Ẹ jọ ìtẹ̀wà lórí YouTube àti TikTok àti Facebook. Bá àti ẹ̀rí kọ́mẹ́ǹtì yẹn yẹ ká bò bóyá ẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ lórí TikTok yìí o. Ó ti pọ̀ jù nílẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo ìranù tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá. Àrétí elétí ehoro kan náà tó jáde tó ní ẹ pa wọ́n. Ẹ rí pé ìgbà tó fẹ́ sọ̀rọ̀ pé wọ́n pa wọ́n, ó kọ lẹ́nu ó wá dà á sọ. Ó ń dọ́gbọ́n sísọ wèrè. Kẹ̀kẹ́ máa wo bó ṣe rí tó dàbí alien tó ń sọ jáde ní ìgboro ẹnu nílẹ̀ Yorùbá torí pé àgbà wọn wọlé pé kí wọ́n máa gbélẹ̀ Yorùbá. Wọ́n ń ṣọmọ ilẹ̀ Yorùbá. They were not from Yoruba land. They were just coming in and wọ́n tún lè sọ Yorùbá ju ẹni tó gbọ́ Yorùbá gan lọ. Wọ́n sọ̀sọ̀ kí sọ lórí ilẹ̀ wa kan máa pa wọ́n lórí ilẹ̀ wa. Àṣẹ. Àṣẹ. Ó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ ṣe àwọn ọmọ Fúlàní ni àti kí gbogbo wọn tí wọ́n ń bọ̀ tà ń sìn wọ́n láwọn challenge MS bàbá. MS bàbá wọn ṣe challenge gangan máa tú àṣírí wọn síta ni. Tó bá ní ẹ padà lọ sílé ẹ̀yin ọmọ Fúlàní ẹ̀yin kọ́ lẹ́mẹ̀sì ń bá wí tó kẹ́yìn onílé tẹ máa lọ. Nobody is doing any challenge with you guys. Ọmọ Yorùbá lẹ́mẹ̀sì bàbá ń bá wí ẹ̀yin wèrè. Tó mẹ́yìn fún wọn pọ̀ nílẹ̀ Yorùbá àwọn bí Olúwo àwọn bí Adéṣọlá àwọn former governor of Ọ̀ṣun state gbogbo wọn. Ọlọ́run apalẹ̀mọ́ gbogbo wọn kó lẹ̀. Ọlọ́run apalẹ̀mọ́ wọn. Àwọn ẹni òfò. Bàbá wa kí lẹ rí sí ọ̀rọ̀ àwọn ìwé ẹkùn yìí kí lẹ rí sọ̀rọ̀ wọn tí Fúlàní lọ́pọ̀lọpàá mú ìwé ẹkùn Fúlàní fọlọ́pàá mú ìwé ẹkùn nílẹ̀ Yorùbá. Mo kódà mo ti expect like 5,000 comments lórí péèjì yìí. Bóyá ní Fúlàní fi ọlọ́pàá mú ìwé ẹkùn. Mo ti expect káwọn èèyàn kó máa sórí bú tó bá ń pé ìwé ẹkùn ló fọlọ́pàá mú Fúlàní nísìn. Ẹ máa ti táwọn ogun mi ti máa bọ́ta àwọn Fúlàní ti máa bọ́ta àwọn àfáàfò yẹn ti máa bọ́ta wọ́n ti máa sọ̀rọ̀. Ẹ máa rí kọ́mẹ̀ntì wọn ní comment section wọ́n ti máa pọ̀ Sunday Igboho ṣe kíní kan wọ́n ti máa gbé yàrá wọn ṣépè. Yorùbá máa lọ síbẹ̀ lọ kọ́mẹ̀ntì pé ẹ ń ṣe èrè ọmọ àlè ni ẹ ṣùgbọ́n when we are talking the more àwọn máa mọ̀ gbọ́ máa bu olóyè Sunday Igboho mọ̀ pé máa kọ́mẹ̀ntì so kíní yàn ago varia so àwọn máa rí dáadáa anywhere but eléyìí tá a ti ń dìbọ́ǹkì òṣì tí wọ́n ń ṣe when you keep quiet on the comment section we go nowhere. Tó bá
ní ẹjẹ́ àròjọ wọn ní àkínbẹ́lẹ́nu jìjọ ọ̀gànjọ́ ẹlẹ́nu làwọn Fúlàní táwọn bá wá dákẹ́ takáwọ́ kò bí ẹ̀ṣẹ̀ national theatre fídíò tí wọn tó sakuléètì káàkiri tó ti gbólé Sunday Igboho ṣépè yẹn tí àwọn fake activists ilẹ̀ Yorùbá dẹ̀ máa bá wọn lọ́wọ́ sí tó bá yẹ pé wọ́n yẹn lọ síbẹ̀ yẹn tó bá yẹ pé ọmọ ìwé ẹkùn kan ló fọ́ igi mọ́ Fúlàní lórí fẹ́rí dàpọ̀ ti máa jáde àbí kò ní ti jáde nù mo ń béèrè lọ́wọ́ yìí ni ṣé fẹ́rí dàpọ̀ ti máa jáde àbí ò ti ní jáde ṣé Sowore á ti bọ́ tàbí ò ní ti bọ́ ta àwọn ará ìsìtì gan ti bọ́ ta wọ́n á ní ṣe bí kan táwọn ń sọ nìyẹn ẹni wọn wá rí àwọn Fúlàní lọ́tún lọ́sì wọ́n ti máa bọ́ tàwọn àfa àwọn olúwo àwọn mufti oníbẹ̀lẹ́nu àwọn olórí ibú àwọn ẹni òfò àwọn ẹni àdánù ẹni tí bí etí éliẹ̀nì àwọn ọlọ́gọ bí ọgọ sùfẹ́ àwọn olórí bíi síìtì ọ̀kadà gbogbo wọn ti bọ́ ta wọ́n ti máa kọ̀ndẹ́mù ìwé ẹkùn ṣebí táwọn ń sọ nìyẹn eléyìí nísìn Fúlàní tó kó ẹran jẹ oko ló lọ fi ọlọ́pàá mú ìwé ẹkùn mi ì tí rí kọ́mẹ́ǹtì àwọn ẹni kọ́mẹ́ǹtì ṣèjọ pé ohun tí Fúlàní yẹn ṣe mú yóò da àbí kò da. ṣẹ́ni kí nǹkan tí a máa ṣe ó ìpọ̀. mi ì tí rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn mú ẹwà bóyá ohun tí Fúlàní yìí ṣe o ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí tó bá pẹ́ nǹkan tí Fúlàní yẹn ṣe tí ò bá da tẹ́ ẹ̀ faramọ́ lórí ilẹ̀ Yorùbá kọ́kẹ́ ẹran jẹ oko wa wọ́n tún máa fọlọ́pàá mú ìwé ẹkùn ẹ bá wa kọ 1 ìyẹn máa easy àti kọ tẹ́ bá wá faramọ́ ẹ lè kọ 2 tàbí kẹ́ má kọ nǹkan kan bàbá wa ẹgbọ́n sókè. ohun tí mo ń try láti sọ ni pé àwọn nǹkan tí bàbá wa Tinubu tó máa bá wa ṣe for the next other 4 years tó máa kù kán lò lórí àlefa gbogbo eléyìí tí wọ́n ń ṣe àwọn other politicians àwọn opponent wọn irọ́ náà pa kòkó náà pa má dà wọn lè rí nǹkan kan ṣe fún ó máa débẹ̀ kò sí ohun tí wọ́n máa ṣe wọ́n á dẹ̀ máa rọ̀ wọ́n kọ́ bá wa ṣe aláṣẹ tọ́hún ṣe kù kí bàbá Tinubu máa. wọ́n wá ṣe parí Akànbí. wọ́n ṣe parí wọ́n dẹ̀ make sure pé wọ́n sì irú ẹkùn yẹn ó gbọ́dọ̀ dúró kó fẹsẹ̀ rinlẹ̀ bí OPC ṣe fẹsẹ̀ rinlẹ̀ àwọn nǹkan táwọn ń fẹ́ nìyẹn. kó fẹsẹ̀ rinlẹ̀ ju OPC pàápàá lọ. bẹ́ẹ̀ ni ju pákó bẹ́ẹ̀ ni mà. bàbá wa Chris ẹ bá wa gbóhùn sókè. ẹ ṣeun mà. ẹ ṣeun gan. bàbá mi ẹ̀ ní dààmú. àṣẹ ìdùnnú ayé. ibi tẹ́ wà ẹ bá gánà ìsúwà ń bẹ ṣe wà lórí ọ̀kadà ní àbí wọlé wà. ẹ pè wá létà. ayé ká tún ọ̀rọ̀ yìí gbọ́ lẹ́ẹ̀kan sí torí àwọn tó ẹ̀ṣẹ̀ ń wọlé kò sáwọn ẹ̀ṣẹ̀ wọlé ń sìn ni. ẹ tẹ́ bá wà lórí TikTok tẹ́ bá fẹ́ wo fídíò yẹn ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tá à ń jẹ́ lórí TikTok náà là ń jẹ́ lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ bá wa power tap lórí ètò yìí ẹ bá wa tí tap náà máa ń sọ àbí bóyá power tap ẹ ṣáà bá wa make sure pé fídíò yìí rìn ẹ bá wa make sure pé fídíò yìí rìn kí wọ́n rí nǹkan táwọn wèrè yìí tún bá bọ̀ táàdẹ̀ rí àwọn akéwú tọrọ jẹ kí wọ́n bọ́ta kí wọ́n wá sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ bá wa like ètò yìí ẹ bá wa share ẹ bá wa kọ kọ́mẹ̀ntì. lójú ìwòran wa ìlú ẹkùn security network ní wákàtí yìí ni àárín ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lóyún ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. kábíyèsí àbá mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner police ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí ogun ọ̀gá ọlọ́pàá pátápátá ọlọ́run má jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ kí àbá mi Sàmọ́lẹ̀ Sunday mo kí àbá mi Sunday Igboho mo kí bàbá wa Jagaba Tinubu ọmọ olódòdẹ ọlọ́run jẹ́ mi bàbá ogun ẹni tí abádébí lónìí ni wípé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mọ́ndà wa ní Èjìgbò wípé Fúlàní dẹran wọnú oko wọn Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò
wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti fúlàní so mo rò pé láàrin ẹni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. ta ni olóko lélẹ́yìí. àwọn olóko náà lẹ́wọ̀n wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀. so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú òun tán tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ. n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ adìbọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ. ìdí nìyẹn táwa fi wá débì káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi dé. Màámi Anna wọ́n ní Yorùbá wuyì Fúlàní did not arrest ìwé ẹkùn. Number one, anybody tó bá ti ń jẹ́ ọmọ Yorùbá ìwé ẹkùn ní gbogbo wa. Kò sí nǹkan méjì tí ìwé ẹkùn wà fún pé ká sì kí ọ̀lẹ Yorùbá. Ení nìyẹn. Mo mọ̀ play fídíò yẹn. Mo ti rí kọ́mẹ̀ntì yín tẹ̀tẹ̀lẹ̀. Mo mọ̀ máa ṣu ẹ̀ ni. Mo bí èmi ni mi gbọ́ dáadáa because mo ti gbọ́ kíní kó tó di pé mo wá ṣu ẹ̀. Tó pé mo wá play ẹ̀. Màámi, ẹ tún bẹ̀ yẹn gbọ́ dáadáa. 50,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀. so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú òun tán tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ. n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ adìbọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá ti. ọwọ́ adìbọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò. ẹ̀yin èèyàn wa ṣe ti gbọ́ tẹ́ bá gbọ́ nǹkan tí commandant wa sọ ẹ lè bá wa kọ sí comment section. àwọn òwò náà sọ pé Fúlàní kó ọlọ́pàá wá tó wá ń fi ọlọ́pàá kó. Màámi mo mọ̀ pé ẹ̀gbọ́n dáadáa ni mo pé kì í pé ẹ fẹ́ ṣàtakò kìíní. Ètò bá gbọ́ àwọn tí wọ́n sọ pé wọ́n fọlọ́pàá kó ẹ lè bá wa kọ sí comment section. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ adìbọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ. ìdí nìyẹn táwa fi wá débì káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débí báyìí. orúkọ mi rè Odòkan Abíọ́dún state commander to Ọ̀ṣun state under baba Sunday Igboho sà. tí mo jẹ́ commander. wọ́n ní ó mú ọlọ́pàá wá fi kó àwọn ọmọ Yorùbá tó wà nílùú Èjìgbò àti àwọn ọmọ ìró ẹkùn ẹni bọ̀ tó bá jẹ́ mẹ́mbà ìró ẹkùn nílùú Èjìgbò wọ́n fi ọlọ́pàá kó wọn. Fúlàní fi ọlọ́pàá kó àwọn ọmọ ìró ẹkùn mẹ́mbà ìró ẹkùn ti wà ní everywhere nísìn not just Ìbàdàn nìkan every state gbogbo àwọn ọba gbogbo àwọn gómìnà ni wọ́n tẹ́wọ́ gba ìró ẹkùn lọ́wọ́ wa. ọmọlógo ni wá ọmọlógo unlimited ògo tó ṣá proper ògo tó ṣáná wọlé alájì ògo gbogbo pọ̀n. Ológo ló dá ìwé ẹkùn sílẹ̀. Àwọn ológo, àwọn ọba ológo, àwọn gómìnà ológo, àwọn politicians ológo, àwọn tí ò ṣe politicians, àwọn ọmọ Yorùbá ológo. Ògo Yorùbá ni ìwé ẹkùn. Now, Yorùbá, ọmọ Yorùbá àti ìwé ẹkùn ló lọ ń fi ọlọ́pàá kó. Ẹ bá mi sọ fún Fúlàní pé ó máa ṣe orí burúkú ni. Èmi ò kì í ṣépè o, Fúlàní. Ṣùgbọ́n wàá ṣe orí burúkú ni orí ibú ẹ̀ wàá kó lọ sí Mali. Ọlọ́run mo má dà mí lọ́kùnrin ni Ọlọ́run tí má jọ́kùnrin tí mo wà nínú ìwé ẹkùn àbí Ọlọ́run kò mí sí Nàìjíríà màá kọ́kọ́ gbá wa ẹ má yẹ kí n sọ̀rọ̀. O ní àyà oko ẹran jẹ fídíò yẹn àwa ti rí o ó tú ẹ̀gẹ́ ní àtàgbàdo tó ti gbó mo wòye tí wọ́n lè ta àgbàdo yẹn. Ó yọ bọ̀kọ̀nà báyìí ni ó dẹ̀ ń fàtú ó dẹ̀ ń bo fún màálù
ẹ jẹ́ kẹ́kẹ́ bí ìlú wa pa ńlẹ̀ Yorùbá ò ní ṣì àwọn oríire ẹni tó sọ mọ́tò ẹ̀ ò tẹ̀wọ́ mọ́tò dé Nàìjíríà nù mo fẹ́ pé ọba tó fún ẹ ní ilẹ̀ tó dé sí àbí baálẹ̀ tó fún ẹ ilẹ̀ tó dé sí mo fẹ́ pé ẹ̀jọ̀ ní ọmọ òkì ń bú bàbá ẹ yẹ kí èèyàn méjì mẹ́ta bá pè wọlé tí mi ní gba kọ́ọ̀lù máa fi ṣe ṣó ìfún 3 hours bẹ́ẹ̀ tí mo wò pé ẹ̀yin náà lè máa kọ kọ́mẹ̀ntì nígbà tó jọ́ tí ẹ fẹ́ kọ kọ́mẹ̀ntì ní ìrẹ́ pàwọn tó ń sùn náà wà lórí ṣó èèyàn mẹ́ta kọ́ bá wa pè wọlé now bàbá tí wàá ń ṣe ìyẹn lọ́wọ́ bàbá yìí ọ̀rọ̀ yín fọ́ ok ẹ̀rọ àríkẹ́ lélẹ̀ ẹ̀rọ àríkẹ́ kó rádaràdà ìṣíwájú ààrẹ ká kọ́kọ́ lọ sí sábọ́jọ́ ti fọ́ wọ́n máa fọ́ orí Àmọ̀tẹ́kùn ìbí wọn àgbákò wà lélẹ̀ wọ́n máa fọ́ Àmọ̀tẹ́kùn lórí Àmọ̀tẹ́kùn tó ní kí Sunday Igboho lọ join Sunday Igboho kò gbọdọ̀ dábò ẹkùn sílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ nípa àwọn ọ̀nà ní Nàìjíríà wọ́n ní kí Sunday Igboho lọ join Àmọ̀tẹ́kùn ẹjọ́ kí ni ìyẹn tí wọ́n ti ẹ bá wa pay ẹ bá wa kọ comment àbí ẹ bá wa tẹ ẹ bá wa power tap àbí kí ni wọ́n máa ń sọ ẹ bá wa tẹ thumb up because fídíò yẹn nǹkan tí àwọn tá à ń lo kíní wọn because wọ́n ní èdè òyìnbó ni o àwọn kan tí wọn ò fara mọ́ ó wà lórí fídíò tí mo fẹ́ play fún yìí bí ẹ kí n máa bá wa kọ educative show àbí informative show àbí whatever show kí n máa bá wa kọ síbẹ̀ 1 2 3 ẹ̀rù ń bà mí tó fẹ́ pé mo ṣe show àwọn tó bá mi kọ kọ́mẹ̀ntì pọ̀ nínú mi ò bá dùn àwọn Àmọ̀tẹ́kùn Ọlọ́run ṣàánú fún wa mẹ́jà jẹyà wọ́n lu Àmọ̀tẹ́kùn yìí o. Ibi tẹ́ pé mo fi Ṣèyí Mákindé bò yẹn Àmọ̀tẹ́kùn ló wà láàrin àwọn ará Sábò yẹn o ẹ máa wò dáadáa ibi tí ẹ pé mo fi ẹṣẹ ngan ìyá mi àná màmí ẹṣẹ ngan tẹ́ pé mo fi Ṣèyí Mákindé bò yẹn ẹ máa wò dáadáa tó yẹ kí n gbé sáàrin méjì Àmọ̀tẹ́kùn ni wọ́n ń dà ní wọ́n fọ́ orí ẹ̀ wọ́n lu Àmọ̀tẹ́kùn àlùbami nínú yìí pọ̀ kí ló dé torí Ọlọ́run Àmọ̀tẹ́kùn náà lù báyìí ẹ má lù ìwé ẹkùn káyọ̀ yìí má bàjẹ́ o ẹ má lù ìwé ẹkùn o kí ti yín má yẹ o ẹ bá fọwọ́ kan ìwé ẹkùn tí yín máa làbà ẹ ní sùn ògùn gbọ́ àdúgbò yẹn ẹ ní sùn tẹ bá ti lu ṣé wọ́n lè lu ẹkùn ṣá ṣé wọ́n máa lu ẹkùn ṣá mo dá òtí ẹ jẹ́ ká wò wọ́n dáadáa ẹ ti rí mọ́tò Àmọ̀tẹ́kùn mọ́tò wọn ni o ó dẹ̀ pé wọ́n ti ń lé wọn ẹnìkan wá lélẹ̀ lọ́wọ́ ọba tó máa ní wọ́n lọ jago bí èkó dá kéèyàn máa lélẹ̀ o ẹ wò wọ́n lọ jago bí ìkọ́nú àwọn Àmọ̀tẹ́kùn wá lélẹ̀ bóyá dráìvọ̀ mọ̀ pé ẹnìkan lélẹ̀ ni o dráìvọ̀ ti wá mú fún mọ́tò ó jẹ àwọn ọ̀rẹ́ dáwọ́ ìwé ẹkùn wọ́n máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ni o circular road ní ìwé ẹkùn o ẹ gbọ́ circular road ní ìwé ẹkùn ẹ máa pẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ni ẹ̀ ní débẹ̀ ẹ wò pé circular road ẹ gbọ́dọ̀ ṣe wèrè lórí ẹ̀ circular road ní ìwé ẹkùn ẹ máa pẹ́ lẹ̀ ni ẹ kà wọ́ ṣé kí ní ìṣòro dáadáa ṣá ṣé kò kéré jù àbí kí n kó lójú screen fún yín. ẹ jọ ṣé kí n ṣe kó bóòdì àbí kí n fílẹ̀ báyìí kọ̀sẹ̀ ẹ̀rù ń bà mí torí péèjì mi tó bá wà lórí TikTok tó bá fẹ́ wò ẹ má bọ̀ lórí Yorùbáwùyí ẹ̀yin aráàlú ìbọn náà lè wà lẹ́pọ̀ jù lórí TikTok ẹ má bọ̀ lórí Yorùbáwùyí lórí YouTube ẹ subscribe to YouTube channel Yorùbáwùyí ẹ tẹ notification bell yìí sí ọ̀rì ẹ kọ comment ẹ like tó bá ti like ètò wa lẹ́ẹ̀kan abẹ́ẹ̀ méjì wọ́n máa gbé ṣòwò wá fún yín òní o ọlọ́mọ àjẹkàjẹ àmọ̀dí o. Wọ́n máa pa Àmọ̀tẹ́kùn ilé o.
wà lẹ́yìn máa pa Àmọ̀tẹ́kùn yìí. ẹ dákun kí l'Àmọ̀tẹ́kùn bọ̀bọ̀ kan wà bíi tí mo láìkì lára àwọn Àmọ̀tẹ́kùn yẹn ó dàbí pé ó ti ja gòbè rí ara àwọn tó máa ń ja gòbè ládùúgbò ni mo fẹ́ sùn ẹ̀ ó mọ ìrìn ẹ̀yìn ó mọ ìrìn ìmọ̀ bí fẹ́ pùtì ìrìn yẹn ó mọ ìrìn mo láìkì Àmọ̀tẹ́kùn yẹn kudos to you Ọlọ́run ní kí àwọn méjì tó kù bọ́lẹ̀ kí wọ́n lọ rescue ẹ̀ wọ́n wá ní Sábó ló ti ṣẹlẹ̀ ṣé kì í ṣe wípé Sábó àwọn mọ́là torí àwọn tí wọ́n wo èèyàn ṣé wọ́n ò jọ àwọn mọ́là ṣáwọn tí wọ́n ṣé wọ́n ò jọ àwọn mọ́là ṣá Yorùbá wá dúró sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n á sọ wípé wọ́n máa pa Àmọ̀tẹ́kùn yìí o wọ́n bá pa Àmọ̀tẹ́kùn yẹn náà sí ó ti lọ nìyẹn lórí ilẹ̀ wa lórí ilẹ̀ àwọn bàbá wa tí mo tan fóònù mo dára ní ìtàn fóònù ògùn àwò kí ló tún ṣe wọn náà lóòdù ẹ̀yin tẹ́ máa ń sẹ́ndì kọ́mẹ́ǹtì sí WhatsApp mi mo fọlọ́run bá bẹ̀ yín kọ́mẹ́ǹtì wà fún kọ́mẹ́ǹtì section tó bá ń ṣe show ẹ yé sẹ́ndì kọ́mẹ́ǹtì sí WhatsApp mi ó máa jẹ́ kí fóònù mi fùlù ni ó dẹ̀ máa ń fún mi ní nísìnyí mo ti tan fóònù o WhatsApp méjì tún download padà ó ti fúlù pa ẹ má máa sẹ́ndì kíní sí mi ẹ má máa sẹ́ndì kọ́mẹ́ǹtì sí mi ayé ṣe ṣó yìí tó pé nǹkan tẹ̀ ń wo mú one àwọn àlọ́kọ́ sí YouTube sí WhatsApp mi ẹ má kọ sí WhatsApp ẹ jọ mo fọlọ́run bá bẹ̀ yín kí lè máa ṣíṣò kí tún máa delete kò dá bẹ́ẹ̀ ṣẹ̀rù fóònù ti hangi nígbà tí ní nǹkan tó important ẹ má sẹ́ndì ẹ̀ sórí fóònù mi mo fẹ́ delete báyìí nísìn ẹ má lè lo ṣòòjì ẹjọ tó wà lórí TikTok bí ẹ ká máa sọ̀rọ̀ lórí TikTok ẹ má send anything sórí sí WhatsApp mi mọ́ pé kọ́mẹ́ǹtì ẹ má send ẹ̀ sí WhatsApp mi mo fọlọ́wọ́ bá bẹ̀ yín mi ìṣakọ ẹ má bínú torí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe tí òsì mọ̀ ṣe ń ṣe wàhálà ẹ lè bá wa gbóhùn sókè. ẹ lọ ẹ káàbọ̀ sà. ẹ lọ à ń gbọ́ yín o. ṣe rí lórí ọ̀rọ̀ ní màlúùdé òye yín bẹyẹn àwọn ọmọ àwọn gàrí ni mo fẹ́ pè wá kan báyìí yẹn sọ̀rọ̀ àgbà kọ́ọ̀dù mẹ́ta máa lọ sọ̀rọ̀ báyìí. ok ṣe rí àwọn ọba wa àwọn state government wa wò mọ tí wọ́n máa ṣe lórí ọ̀rọ̀ ní màlúùdé ni kò yẹ ká rí màlúù kankan káàkiri bí wọ́n ṣe ń dá wọn káàkiri yẹn mọ́ kí wọ́n kó gbogbo màlúù tó wà lọ́yọ̀ state kí wọ́n kó ti Ògùn state kí wọ́n kó ti Lagos state kí wọ́n lọ kó fún Rásídì Olúwo kí wọ́n kó lọ sí Olúwo kí wọ́n kó lọ sí Ìwó. ó ti yín bẹ́ẹ̀ yẹn bó ṣe kó wà nìyẹn ìyẹn ń fẹ́ àwọn Fúlàní ó fẹ́ wọn ní ọ̀dọ̀ rẹ̀ tó ti yín bẹ́ẹ̀ yẹn kí wọ́n kó gbogbo màálù tí wọ́n ń sìn káàkiri yẹn kí wọ́n kó lọ ó máa fẹ́ tí wọ́n lówó kì í sọ̀rọ̀ ẹ pé bóyá kò ní fẹ́ tí wọ́n lówó ó ti yín bẹ́ẹ̀ yẹn kí wọ́n kó lọ sí Ìwó kí gbogbo màálù Ọ̀yọ́ state kí wọ́n kó lọ sí Ìwó màálù Lagos state kí wọ́n kó lọ sí Ìwó eléyìí tí wọ́n bá kàn fẹ́ tà lọ́jà nìkan ló yẹ kó wà ní gbogbo àwọn Ọ̀yọ́ state Lagos state Ògùn state ó ti yín bẹ́ẹ̀ so bó ṣe yẹ kó wà nìyẹn so àti bẹ́ẹ̀ náà ti máa lọ ra màálù wá so òun máa fún wọn nílẹ̀ ń bẹ̀ ìbáàjókòó wọn ní ń jẹ ní ìbáàjẹ́ kínní wọn ní so wọ́n á fún ní oore ọ̀fẹ́ yẹn láti jẹ́ pé bóyá kó máa supply káàkiri gbogbo àwọn state níbi tí wọ́n bá kàn ti fẹ́ jẹ wọ́n nìkan ni ó yẹ bó ṣe yẹ kí wọ́n ṣe nìyẹn kò yẹ kó jẹ́ pé bóyá màálù máa jẹ oko eléyìí lénìí á jẹ wọ́n kàn fún wa ní gbódídí sán káàkiri ni ẹ ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ so bó ṣe yẹ kí wọ́n ṣe gangan exactly bó ṣe yẹ kí wọ́n ṣe nìyẹn láwọn country míì ó lè jẹ́ bí state míì lẹ́tí máa ra ẹran nìkan ó lè jẹ́ state míì lẹ́tí máa kó irin nìkan ó lè jẹ́ state míì lẹ́tí máa kó cement ó ti yẹn mẹ́rin kò ṣe dandan ní pé kó wà káàkiri gbogbo state
ó lè wà ní state kan tó dẹ̀ máa supply ó dẹ̀ máa feed gbogbo other state. Èmi ò bá ní kí wọ́n kó lọ sí Ìwó kí wọ́n lọ kó ti Ràṣídì ọba Olúwo lọ́rùn so that kó máa finance kó máa send wọn káàkiri gbogbo other state ìyẹn lórí ti màálù because ọ̀rọ̀ yóò ní lè wọ̀ kí wọ́n máa fi màálù jẹ oko káàkiri jẹ bẹ́ẹ̀ bá rí bí wọ́n ṣe ń yàgbẹ́ káàkiri gbogbo àwọn ilé onílé káàkiri náà kò tẹ́ ọ̀pọ̀ èèyàn lọ́rùn everybody kan wá wò pé wọ́n gbàlejò ọ̀ràn àlejò ọ̀ràn làwọn pípù yìí jẹ́ ẹ gẹ́tì bẹ́ẹ̀ so òǹkàlùkù àwọn èèyàn ti sọ̀rọ̀ ẹnu ti bó ẹni tó bá dẹ̀jọ́ ọmọ Yorùbá tó bá dẹ̀rẹ̀ bí àti ṣerú bísínẹ́sì bẹ́ẹ̀ yẹn kó lọ ralẹ̀ níwò ẹ gẹ́tì bẹ́ẹ̀ yẹn kó lọ ralẹ̀ níwò. àwọn ọmọ Ọ̀ṣun ló pé mẹ́ṣọ̀nù àwọn Ọ̀ṣun ò pé mẹ́ṣọ̀nù Ọ̀ṣun náà àbí kí ló dé ṣebí Ọ̀ṣun ni ìwọ wà ìlú yín lọ́ba kó gbọ́ màálù wà ẹ̀yin ará Ọ̀ṣun ìlú yín lọ́ba ẹ̀yin ni màálù ìjọba yìí ẹ̀yin ọmọ Ìwó ẹ̀yin ni màálù jẹ ọba yìí sọ̀rọ̀ ìfẹ́ wà kí wọ́n kó gbogbo màálù lọ síbẹ̀. ó dà ẹ ṣe ń gan ọba mi. in fact wọ́n máa gẹ̀ẹ́tò mo ń bọ̀ o ìyá mi mo ń bọ̀ o. ẹ bá wa ṣe bá pàlà ń ṣẹ́jú kan síta. ẹ má bínú ẹ jẹ́ kí ẹ jọ ẹ fún mi lórí ọ̀fẹ́ àti sọ̀rọ̀ díẹ̀ lórí ti kí ni ti bàbá yìí bàbá Gani táwọn náà gbé bọ́ sórí ẹ̀. mo fẹ́ play tiẹ̀ náà fẹ́ play tiẹ̀. ṣé kí n wá pè padà ní èmi náà ti wò lọ́mọ tí mo tẹ́lẹ̀ ní. ẹni àdùnnú afẹ́kẹ́ pé káwọn èèyàn fún wa time ká fi sọ̀rọ̀ lórí ti ok bá a gbọ́n sókè. Hello Yorùbáwùyí ẹ kú iṣẹ́ o. Yes ma. Ọlọ́run a máa ṣagbára dọ̀tún o. àṣẹ Èdùmàrè. Lórí ọ̀rọ̀ ti àwọn Fúlàní tó lọ fọkọ àmì tó lọ fi màálù jẹ oko. Ṣé àwọn pípù yìí tó ti ṣí èrè mọ́ tilẹ̀ ni. Wọn ò gbádùn ní orí ẹ̀wọ̀n wọ́n nídìí ẹ̀rọ Àríkẹ́. ṣe rí àwọn gọ́vnà wa wọ́n níṣẹ́ láti ṣe. ṣe rí àwọn gọ́vnà wa wọ́n gbọ́dọ̀ yá wèrè bíi gọ́vnà Niger State. Niger State God bless you gọ́vnà Bago. That's the only way tán lè fi stop gbogbo nonsense yẹn o. Àwọn pípù yẹn ń gbójọ́ ni o. Wọ́n gbọ́ ẹjọ́ ni. Yorùbá yẹn ò yé mi tó yé èèyàn ọmọ Yorùbá kò yé mi o wọ́n ń gbọ́ ẹjọ́ kí ló ń débẹ̀. Useless imam ní kínní ó sọ pé kínní kan kìí tó ṣojú bí ìgbẹ́ àsùbà. Báwo ni ìgbẹ́ àsùbà ṣe máa ń rìn? Ó máa rí wọ́n ran wọn náà ni tó bá máa sọ̀rọ̀ báyìí inú wọn máa bí ni ojú ẹ̀ máa rí dàkọ̀dàkọ̀ ẹ̀yin náà ẹ rí bó ṣe tó ṣomú bí kọ̀ǹgù. Ojú ẹ̀ dàbí mọ́tò ó dàbí wíṣíkì mọ́tò tó last bent. Tẹ́lí tí bá rí ojú yẹn báyìí máa ń pe irú èèyàn wo irú ṣòwò ìdínkù yìí ṣe àṣọ tó ń ṣe ẹ̀kọ́ máa gbé ìlú pẹ̀lú yàn. Èmi ò rí ètò orí bẹ́ẹ̀ yẹn rí o. Á dẹ̀ máa sọ̀rọ̀ ojú ẹ̀ dẹ̀ máa rí lójú ẹ̀ pé èèyàn burúkú lẹ̀ nìyí. Ó máa sọ̀rọ̀ báyìí ìgbà ní tó bá rẹ́rìn báyìí bí ìgbà tó ẹ kó bínú ni. Tó rẹ́rìn rí ni èmi tó ti rẹ́rìn rí o. Ewúrẹ́ ò rẹ́rìn. Irú àwọn fáǹsì wo lórí ìbàdàn yọ tí bá ti mo fẹ́ tà yín nísìn ẹ máa ní kí n má tà ọ́ ewúrẹ́ òkè rẹ́rìn ṣé lóòótọ́. Ewúrẹ́ ò rẹ́rìn. Ewúrẹ́ òkè rẹ́rìn. Ewúrẹ́ ò smile rí. Ẹgbẹ́ mi èèyàn mi ewúrẹ́ ò rẹ́rìn. Bí òótọ́ ni ewúrẹ́ bí máa yẹn bá máa rẹ́rìn báyìí bí ìgbà tẹ bí ewúrẹ́ bó ṣe máa ń rí ni. Ewúrẹ́ wà kí rẹ́rìn. Àwa ṣe mú yẹn rúgudu. Ẹ̀yin lọ Google ẹ̀ ṣé ewúrẹ́ máa rẹ́rìn ewúrẹ́ ò rẹ́rìn láéláé. So àwọn gómìnà wọ́n gbọ́dọ̀ wọ́ mọ́ wọn pípù yìí lọ́wọ́ if not wọn ní stop o. Bẹ́ẹ̀ni wọn ní stop. Nǹkan jẹ́ pé nǹkan tèmi fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn ẹ ṣe gan. Nǹkan tí mo wò ni pé ẹ má bínú ẹ̀yin èèyàn mi ò bẹ́ẹ̀ mi ṣe èrò lọ́kàn tèmi o ṣé kì í ṣe wípé àwọn Fúlàní wọ́n fẹ́ tẹ strong ìró ẹkùn wò mi ìmọ̀ bóyá ẹgbẹ́ ìtìkọ́ tí mò ń sọ o ṣé kì í pọ́n fẹ́ fi style tẹ strong ìró ẹkùn bóyá ẹ mọ̀ bí mo fi fẹ́ pù tẹ̀ bí wọ́n fẹ́ tẹ strong ìró ẹkùn wò bóyá a ní bàbá àbá àní bàbá bóyá alẹ́nu àbá àlẹ́nu ṣé mo pé tó bá arrest àwọn ìró ẹkùn tó bá arrest wọn gbé nísìn tá a bá sọ̀rọ̀ síta we say no to Fúlàní grazing ṣé mo wípé àwọn pípù ìwọ́n bẹ̀rẹ̀ sí máa kó àwọn èèyàn àwọn ìró ẹkùn ní every other state ló kù Ọ̀ṣun náà ní gbogbo ẹ̀ ti máa ń bẹ̀ wá gbósókè bàbá mi.
ẹ bá mi gbóhùn sókè sà. ayé làgbé àbò. Yes sir. ayé làgbé. Bàbá mi mo wà pẹ̀lú yín o. ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. ẹ kó ètò. Ẹ ṣeun. Ọlọ́run àkókò jà mí. Àṣẹ. ìyá àbí ẹ̀rọ àríkẹ́ pẹ̀lẹ́. ẹ̀rọ àríkẹ́ wo ẹ̀wọ̀n àríkẹ́ ni ẹ̀wọ̀n àríkẹ́ ẹ̀wọ̀n straight. òun náà ni mo ní òun náà ni mo sọ òun náà ni ilẹ̀ bí ẹ̀rọ àríkẹ́ mo ní kẹ́ ẹ pẹ̀lẹ́. Èmi kọ́ ni mo bí o èmi kọ́ bí ẹ̀wọ̀n àríkẹ́. ni ewúrẹ́ òkè rẹ́rìn o ẹ̀yin ríbi tí ewúrẹ́. ewúrẹ́ òkè rẹ́rìn mi ò máa gbọ́ Yorùbá Wuyi fáǹsì mo fẹ́ tà yìí mo sọ pé mo fẹ́ tà Yorùbá Wuyi fáǹsì mo fẹ́ tà yìí. òun náà ṣe máa ń sọ pé tí ewúrẹ́ bá bínú títí téèyàn lé tó bá bínú títí tó bá súnkàn gidi tó bá yíjú padà báyìí ó máa di abara méjì ní àwa kó ọwọ́ méjèèjì sókè ẹsẹ̀ lókùn tó máa fi máa rìn ojú ẹ̀ máa lé kó gbà bí ojú mo wà níbi iṣẹ́ mo lè sọ̀rọ̀ nísìn á sọ̀rọ̀ létà. ọ̀bísì. ojú ẹ̀ ṣe rí gẹ́lẹ́ nìyẹn. ṣe wá rí tọ̀wọ́n tó lọ fẹ́ràn jẹko èmi máa fẹ́ sọ̀pọ̀tì bọ̀dá tó kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kán kó ẹran yẹn lọ ká Olúwo mọ́lé bóyá àwọn ará Ìwó máa pọ́nà wọn Olúwo bá wa ilẹ̀ fún wọn níwò àwọn stéètì tó kù kò ní máìlì láti mọ lọ máa ra màálù bẹ́ẹ̀. ok káfí Ìwó ṣe ẹ̀rùn ránṣẹ́ kínní. káfí. nẹ́tíwọ̀kì yóò dára bá wa o. nẹ́tíwọ̀kì yóò dá sà. ẹ ti dé ẹ̀ka àbò yẹn wà lórí show ẹ bá gbóhùn sókè ẹ̀ka àbò àtẹ̀délé tán àwọn máa dúró dé ẹ lé ẹ̀ka rẹ gbóhùn sókè ẹ̀yin náà kó máa sọ̀rọ̀ bí ẹni pé kinní kan. ẹ kálẹ́ máa ọmọ mi ẹ̀yìn báwo yìí ẹ kú ètò. àjọ ń ṣètò yìí o ẹ ṣeun. àwọn kú iṣẹ́ dáadáa Ọlọ́run yóò máa bá wa gbé. àṣẹ. ọ̀gá o Ọlọ́run ọba nígbà lọ́jọ́ ni yóò gba wa ẹran Yorùbá láà o. agbára Ọlọ́run káwa náà sì gbára wa. kágbára jù. ẹ mọ̀ pé kágbára wa ni ṣé ẹ mọ̀ pé aláwọ̀kọ́ ọ̀rọ̀ ni tí àwa kan máa tẹnu mọ́ tí èsì mi nìkan ṣé ẹ rí màmá ká máa gbọ́ àwọn ọ̀nà tó bá. ẹ tó ń pè yẹn stop máa pè ní padà. gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn ìran Yorùbá ní ilẹ̀ Yorùbá yìí o tó bá ṣe pé lóòótọ́ o a ti ṣe tán. ṣé rí a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ débi wípé àníṣe àfẹ́ ọlọ́pàá kankan mọ́ pé kí Fúlàní ọmọ ṣe àṣemáṣe ní orí ilẹ̀ wa ká tó wá máa gbọ́ wípé ọlọ́pàá kan wọ́n tún wá máa gbé ìgbésẹ̀ tí wọ́n máa gbé àtúnjẹ́ ìgbésẹ̀ tí kò tó ní tẹ́ àwọn ìran Yorùbá lọ́rùn ní orí ilẹ̀ wa. tí Fúlàní ò tá a bá Fúlàní tán pàápàá tá àti ẹ̀mọ́ bí tí wọ́n ti rìn wá gan. kò sí pé bóyá àwa ìran Fúlàní ó ní kankan tá a fi jọra àṣèdè kan àjẹ́jẹ́ kan ìṣèwọ̀ papọ̀ kò tiẹ̀ sí kankan tó tiẹ̀ tó tá a tiẹ̀ fi bára mú. àwọn òkè ń wúwà bí ẹ̀hàn náà bọ́ Fúlàní ṣe máa wù náà bí wọ́n ṣe máa wùwà yẹn ti wọn. nítorí wípé kíní yìí ó kù sọ́wọ́ àwọn ẹ̀rọ Yorùbá báyìí o. Yorùbá tó bá mọ̀ pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá lòun tí bá sì ń gbé sí Fúlàní lẹ́yìn ẹ jẹ́ ká gbà wípé eléyẹn ìyẹn kì í ṣojúlówó ọmọ ọkọ Yorùbá torí iná lẹ́rìí tí ọmọ gbèsè Fúlàní lẹ́yìn olórí burúkú ọmọ Yorùbá. bàbá wa kí ni ká ṣe báyìí. màmá mi sẹ́rí tá a ṣe ni wípé ibi tí nǹkan ti dé nílẹ̀ Yorùbá yìí àti ká máa dáṣẹ̀ rí àpò látọwọ́ ara wa fún àwọn àjòjìtì bá níṣẹ́ àwọn ò ní jẹ́ ká rí mú mí ní orí ilẹ̀ wa nítorí wípé èmi ò mà àǹfààní olórí tá a ní káàkiri gbogbo ilẹ̀ Yorùbá gan kí láǹfààní olórí
kí ni ṣe èèyàn máa ń ní adarí kádarí ọmọ lè sọ̀rọ̀ jáde ni ṣe irú gbogbo àwọn tí ń ṣàdarí lé wa lérí nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọba wa tí ń pera wọn lójúlówó ọmọ ọkọ Yorùbá ẹ̀rù ń bá wọn láti sọ̀rọ̀ jáde ni kí lẹ̀rù ń bá wọn fún ó dáná tí wọ́n bá mọ̀ káwọn ẹ̀rù ń bá wọn káwọn ò dákẹ́ ìgbésẹ̀ àwa tá a dójúlówó ìgbésẹ̀ tá a bá ń gbé kí wọ́n mọ̀ fèsì sí mọ́ kí wọ́n sì bá wa pàṣẹ fáwọn ọlọ́pàá tí wọ́n pera wọn lọ́mọ Yorùbá ní tí wọ́n pera wọn lọ́mọ Yorùbá yẹn kí wọ́n má gbàbọ̀dé fún wa mọ́. èmi ọ̀rọ̀ àwọn ọlọ́pàá Yorùbá yẹn kò jẹ́ ẹ̀yẹ mi fún. sọ lórí burúkú làwọn ọlọ́pàá Yorùbá yìí ni wọ́n fẹ́. bàbá wa ẹ má tí ì dájọ́ ṣẹ́rí kéèsì tó wà ẹni sùn sà kéèsì tó wà nílẹ̀ yìí CP ti gbọ́ sí commissioner of police àti pé àwọn tó jẹ́ àgbààgbà nínú àwọn tó jẹ́ ọlọ́pàá àwọn bàbá wa lókè ṣẹ́wọ̀n fún wàtá kan bí ọmọ olódo débẹ̀ ìgbà tí Buhari débẹ̀ ó kó àwọn Fúlàní sí ìgbà tí Jonathan wà ń bẹ̀ ó kó àwọn ọmọ ìlú ẹ̀ sí ìgbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ ó kó àwọn ọmọ Ìgbò sí ìgbà tí Àkànbí ọmọ olódo sílẹ̀ ìjàmà dádì mi ẹ bá mi pe dádì mi náà ẹ bá mi kí dádì mi tá bá pe Ààrẹ Ọ̀nà Kakanfò tí ẹ máa sọ pé lóògùn ọ̀fẹ́ ẹ bá pe Sunday Igboho ẹ máa pariwo òòṣà ẹ bá ti pa dádì mi Àkànbí ọmọ olódo sílẹ̀ ìjàmà ẹ bá mi kí àwọn náà Jagaban náà. fún mi lásìkò kí n sọ̀rọ̀ yìí tí sọ̀rọ̀ tán o. màá fún yín lásìkò mo kàn fẹ́ put in true náà bí ọlọ́pàá tẹ̀ ń lọ yìí tó bá yẹ pé ayé Buhari ni bí wọ́n ṣe kó àwọn ọmọ tó wà nínú ibẹ̀ wọ́n ti lọ kó wọn sẹ́wọ̀n ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń lọ lórí ẹ̀ tó mi fẹ́ ká wá fi ojú àwọn bàbá wa tó ń jẹ́ ọlọ́pàá tó ń jẹ́ àgbà níbi iṣẹ́ ọlọ́pàá mi fẹ́ ká fojú olóore gúngi